ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. Bàbá Bánjí Akíntóyè ti sọ wípé ká jáde síta láti June 12. A dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ káàkiri. Lórúkọ tí bàbá tọmọ tẹ̀mí mọ́ ni kò dedicate, kò declare Yorùbá nation. Ọlọ́run a declare Yorùbá nation lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ọlọ́run declare rẹ̀ ká yóò gbọ́kọ̀ ọ̀hún mọ̀. Jìnnìjìnnì ilẹ̀ Yorùbá Ọlọ́run tó dẹ́rù orílẹ̀-èdè Nàìjíríà sọ́dọ̀ àdúrà rẹ̀. Àwọn bàbá wa alànà làwa máa ń pè wọ́n, bàbá Bánjí Akíntóyè alànà làwa máa ń pè wọ́n, ọ̀nà tí wọ́n là ń là ń tọ̀ àti Chief Sunday Igboho kí Ọlọ́run kó dì wọ́n mú. Torí pé ẹni tó bá láyé máa dáa òun nìkan kọ́ ni ó jẹ́ ká sọ fún Ọlọ́run kó dì wọ́n mú. Àwọn bàbá Ayílóge, àwọn bàbá Gani Alágbàlá, àwọn màmá Kentos àti gbogbo àwọn tí àlè máa dárúkọ tó.